tó bá wá ràn lọ́wọ́ wasta'in billah wá ràn lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run ẹ dákun ṣé mọ̀ pé istigasa ní ká dáàbò bá burú ká kígbe gbàmígbàmí àmọ́ isti'ana ni ẹ ràn mí lọ́wọ́ lórí dáadáa ẹ dákun tá a bá fẹ́ bímọ dáadáa nàbí dáadáa kọ́ tá a bá fẹ́ lówó dáadáa nàbí dáadáa kọ́ tá a bá fẹ́ kọjọ ọmọ ta dáadáa nàbí dáadáa kọ́ ká wá fẹ́ kọjọ ta ẹ dákun ọwọ́ ta láti béèrè tá a bá fẹ́ ṣe bá dá tá a bá fẹ́ bímọ ọwọ́ ta láti béèrè tá a bá fẹ́ ṣe bá dá ẹ dákun sa lẹ́tọ̀ọ́ ká wá ràn lọ́wọ́ bọ́jú ti máa ta lọ́wọ́ nǹkan mi lẹ́yìn Ọlọ́run kí lẹ pé ẹbọ ni ọ̀dà ẹ wá wẹsẹ̀ ìtajà ńkọ́ ẹbọ ni toro ti wá náà lọ́lọ́ níbi ọ̀sẹ̀ yẹn. sídìí ọ̀sẹ̀ ni ọ̀sẹ̀ kọ́ ọ̀sẹ̀ onítùmọ̀. wẹsẹ̀ ìtajà àtẹniwẹsẹ̀ kòkòrò ìkankan náà ni wọn. ìkankan náà ni àìsàn náà méjèèjì. àìsàn náà méjèèjì. ẹni wẹsẹ̀ ìtajà àtẹniwẹsẹ̀ kòkòrò ìkankan náà ni wọn. ìkankan náà ni àìsàn náà méjèèjì. àìsàn náà méjèèjì. ẹni tó kọjá lẹ̀ tọ́jà rẹ̀ ó ta tí ń tó gbé ń bẹ̀ àìsàn ni kó wẹsẹ̀ kọjá rẹ̀ ó ta àtẹ̀tí kòkòrò kúnlá àtẹ̀ní ó lọ wẹsẹ̀ àìsàn ló náà àtẹ̀ní kòkòrò oníjó náà sùn. lẹ́yìn ó wẹsẹ̀ rẹ̀ ka yìí. n tán pèlè bọnu. n táwọn wá pèlè bọ́ tiwọn nìyẹn nínú làánú lórí tiwọn. bẹ́ẹ̀ bá rí ọ̀sẹ̀ ìtajà táwọn fi ewé ajé ò balẹ̀ ewé ajé ò balẹ̀ ewé àlùpàídà egbò túdè ẹ̀wẹ́ kídí o tú kídí o já. bẹ́ẹ̀ bá rí ọ̀sẹ̀ ìtajà táwọn fi ewé ajé ò balẹ̀ ewé àlùpàídà egbò túdè ẹ̀wẹ́ kídí o tú kídí o já. ẹ má da ara bí lóhùn. ẹ̀wẹ́ kára yóò fúyẹ́ dáadáa. kọjá ó ta warawara. ṣé wọ́n ní dandan ká mọ tòsí tá a bá ń ṣe ìsìlámù. nǹkan lè yorùbá o ọ̀dà kí n tó sọ̀rọ̀ jìnnà ṣe é rí kọ̀tọ́ ń padà bọ̀ kọ̀tọ́ ká wá ràn lọ́wọ́ dáadáa náà lọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn Ọlọ́run. Allahu Akbar. láàfin ka fati alára ni iyyaka na'budu wa iyyaka nasta'in. anabi wa Muhammad anabi wa sallallahu alaihi wasallam ó ní idha sa'alta fas'alillaha tó bá fẹ́ béèrè nǹkan béèrè lọ́wọ́ Ọlọ́run wa idasta'anta tó bá wá ràn lọ́wọ́ wasta'in billah wá ràn lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run ẹ dákun ṣé mọ̀ pé istigasa ní ká dáàbò bá burú ká kígbe gbàmígbàmí àmọ́ isti'ana ni ẹ ràn mí lọ́wọ́ lórí dáadáa ẹ dákun tá a bá fẹ́ bímọ dáadáa nàbí dáadáa kọ́ tá a bá fẹ́ lówó dáadáa nàbí dáadáa kọ́ tá a bá fẹ́ kọjọ ọmọ ta dáadáa nàbí dáadáa kọ́ ká wá fẹ́ kọjọ ta ẹ dákun ọwọ́ ta láti béèrè tá a bá fẹ́ ṣe ìbádà tá a bá fẹ́ bímọ ọwọ́ ta láti béèrè tá a bá fẹ́ ṣe ìbádà ẹ dákun sa lẹ́tọ̀ọ́ ká wá ràn lọ́wọ́ bọ́jú ti máa ta lọ́wọ́ nǹkan mi lẹ́yìn Ọlọ́run kí lẹ pé ẹbọ ni ọ̀dà ẹ wá wẹsẹ̀ ìtajà ńkọ́ ẹbọ ni toro ti wá náà lọ́lọ́ níbi ọ̀sẹ̀ yẹn. sídìí ọ̀sẹ̀ ni ọ̀sẹ̀ kọ́ ọ̀sẹ̀ onítùmọ̀ ṣé kí n ṣàlàyé fún yín ọ̀sẹ̀ kọ́ ṣé ẹ rí ẹni tí ń wẹsẹ̀ ìtajà àtẹni tí ń fi nǹkan wọn lè àtẹni tó so nǹkan mú kékeré lè máa ṣe kíní kó máa wá àti tó bu tiẹ̀ mọ́ ìsàlẹ̀ àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ àbó sígbẹ́rẹ́ nítorí kí ọjà bá lè yá kọjá lè yá àbí kí gbogbo ẹ̀ sáà tẹ́ fi wá ràn lọ́wọ́ sá irú ẹ̀ náà lè yọnu ayé irú ẹ̀ lè yọnu ayé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kì í ṣe pé àwọn tí wọ́n kó jọ yẹn òun lẹ bọ́ bẹ̀ ní sọ ìbọ̀tọ́ wà ń bẹ̀ fún yín lé ní ṣé ẹ̀rẹ́ ìbọ̀tọ́ wà ń bẹ̀ kílíà àmọ́ kò yí àwọn èèyàn yóò bá fún rẹ̀ ọ̀tán àwọn èèyàn yóò bá ní oògùn tí ọba jẹ́ ewé ẹ̀ ló kù kan ọ̀rọ̀ ni wọ́n sọ ok kí ni wọ́n fi sọ̀rọ̀ ìtumọ̀ ẹni pé tẹ́wé rẹ̀ bá jẹ́ tó bá pé oògùn ó ṣe kí ni so oríwọ̀ tó ń so oògùn àdìjẹ̀nú lọ ń bẹ́ iṣẹ́ o jí sọ fọ́ dáadáa nísìn wọ́n lè fẹ́ kéro máa wọ́n bì kan wọ́n ní ẹ bá wa sí afẹ́ kéro máa wọ́n bì kan sáà máa lọ kí wọ́n máa bọ̀ ẹ ní ọ̀dà ẹ wéwé sìkínní mi nì ewé yé wò mí púpọ̀ mọ́ ewé òdì méjì báwọn ewé máa gbọ́n tí ń sọ ewé òdì mẹ́ta báwọn ewé èmi rèé ewé òdì mẹ́rin báwọn ewé ìwọ́dà òdì mélòó wọ́n ní òbùpẹ̀ ọjà sí nákàlí ní nǹkan kọ́lẹ̀ wọ́n ní òbùpẹ̀ ọjà sí ọba tó bùsùn wọ́n tún ní òfin nǹkan kún tọ̀ sẹ́mi pé gbogbo àwọn tí wọ́n kà ń tọ́ bá pé
tí wọ́n sì ṣe bó ti yẹ kó wọ́n ṣe bóyá wọ́n lọ bò mọ́lẹ̀ sẹ́mọ̀ pé tí Yorùbá ń wí ni pé oògùn tí ọ̀jẹ̀ ewé ẹ̀ ló ṣe kíni lókùn kan ìtumọ̀ ẹni pé béwé rẹ̀ bá jẹ́ àwọn èèyàn mọ̀ ṣe kíni wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ téwé rẹ̀ bá jẹ́ àwọn èèyàn ní ṣe kíni wọ́n ní wá kíni ìtumọ̀ àwọn ewé rẹ̀ ọjà àwọn èèyàn ní wá ṣé onígbà tó ń ewé wò mí dáadáa ewé wo bíbà yìí ewé gbọ́n tí ń bọ́ sọ ewé listen to me gbogbo àwọn ewé tó ń ṣàjọ ọ̀ ń ṣe ìdẹ́dà àlìjẹ̀nù bí ẹ̀dá òun bá wá pé àlìjẹ̀nù ọ̀nà ló yọ lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ dáa rẹ̀ ọba pé àlìjẹ̀nù ò ní lè kú lójú kan torí ó lè jásí pé ewé tó dì kan wọn ẹsẹ̀ rẹ̀ ló fi sí ó lè jásí pé ewé tó dì kan kò lérúkún àmọ́ tẹ́wé yẹn bá pé àlìjẹ̀nù kan ni ó dìde níbi ògùn tó bò mọ́lẹ̀ ohun tí ó máa lọ tí àwọn èèyàn gọ́gọ́ kí wọ́n máa wá síbẹ̀ sẹ́ẹ̀rì tẹ́wé bí ògùn bá pé dáadáa tẹ́ bá bò mọ́lẹ̀ tán àlìjẹ̀nù kò dìde mbẹ̀ yìí tẹ́ ẹ fẹ́ kó ògùn yẹn ó ṣe àlìjẹ̀nù yẹn ni ó máa lọ ṣe yóò bọ́ ta ní sísè tí ó máa ti àwọn èèyàn wọ sọ́ọ̀bù ẹ̀rọ mi ọ̀kan ìyàwó ayọ́kan ní kílẹ̀ ń tà mẹ́wọ̀n nígbà ń tà náà ní èlò ní 4,000 ẹgbẹ́ 2,000 nínú 4,000 láti ẹ̀fún méjì wá èyí sanwó wọn lọ bàbá kò délé pé kílẹ̀ ra wálé bàbá kí ni ó ní à ń kà rà náà ní mélòó lè ra méjì à ká ní méjì ní ẹ̀tọ́ ra méjì èlò lè wá rà 4,000 ní àti ẹ̀ ń tà 1,2 ládùúgbò lẹ́yà lọ́ra 4,000 lọ́nà sódì òun náà kọ àlìjẹ̀nù ló ṣe kí ni ló ti wọlé àlìjẹ̀nù yẹn lọ bẹ́ẹ̀ ń ṣe ọ̀bẹ ló mọ̀ ibi tó ti ṣẹ́ bọ́nu ó ti fàlìjẹ̀nù yẹn sípò ta ni ipò Allah ẹ̀rẹ́ lomi ibi táwọn àlìjẹ̀nù yẹn burú dé ṣọ́ọ̀ṣì kan bí wọ́n náà àdúgbò mi ní Nàìjíríà àánú àwọn ìbò máa ń ṣe mí láàárọ̀ kùtùkùtù wọ́n máa wọ́n fúláwà. àwọn ìbò. kí èbó ti Germany wá láti China kọ́ máa wọ́n fúláwà nítòsí wa mẹ́wọ̀n mo ní ọwọ́ tẹ̀yìn àlìjẹ̀nù tì yín débí. ní gọ́ọ̀dù òyìnbó kó lamẹ́ríkà kó máa wọ́n ní kọ̀tún máa wọ́n fúláwà ń kọ̀tún mo fi mọ̀ pé àlìjẹ̀nù ń ṣe iṣẹ́ wọ́n lọ ti wá látọ̀hún ni. láti Amẹ́ríkà. àwọn àlìjẹ̀nù ti rán bí lọ ti látọ̀lọ́ àwọn international àlìjẹ̀nù ti ń ṣiṣẹ́ worldwide wọ́n lọ ti wá kọ̀tún kí làákà ìrọ̀ wá parí ibi kọ́ máa wọ́n fúláwà. so ẹlòmíì náà tálìjẹ̀nù bá jẹ́ kóúnjẹ ó dùn lẹ́nu rẹ̀ kò ní jẹun ìyàwó rẹ̀ mọ́. Allahu Akbar. torí àlìjẹ̀nù yẹn ni wọ́n bẹ̀ ń ṣe sí i ìtọ́ yẹ ká bẹ́ẹ̀ lọ́n pé kó jẹ́ ata àbẹ̀ àlìjẹ̀nù kó jẹ́ àṣekínni kó jẹ́ ata ìdí tí gbogbo nǹkan wọn fi jẹ́ ẹ bọ́nu níta wá lọ́dọ̀ wọn ọ̀dọ̀ ta ló ti yẹ ká wá lọ́dọ̀ Allah kí ni ń jẹ́ ìbáadà ká wá níbòmíì kí ni ń jẹ́ ẹbọ ìwà lọ́dọ̀ àlìjẹ̀nù yẹn kí ni túmọ̀ ẹ̀ ìtọ́sẹ̀ wíwẹ̀ fi dẹbọ fún ọ̀nù o ìwọ tó ń wẹsẹ̀ tajà ìwọ tó ń wẹsẹ̀ kílẹ̀ tó ń wẹ̀ yọnu ayé àwúrẹ̀ nǹkan kan àlìjẹ̀nù lọ ń bẹ̀ ń sẹ́ iyyaka na'budu tó ń ké wá iyyaka nasta'in tó ń wílé irun kò wúlò. Allahu Akbar. tọ́lọ́ sọ fọlọ́ pé iyyaka na'budu ìwọ ní ìmọ̀ọ́sẹ̀ kínní ní ìmọ̀ọ́sẹ̀ wá iyyaka nasta'in tí bá wà rà lọ́wọ́ ọ̀dọ̀ ẹni tí wá ìrànlọ́wọ́ sígbà tó wà rà lọ́wọ́ ọjà títà ní sísọ lọ́dọ̀ ọlọ́mọdé bá ìjẹ̀nu ló gbéṣẹ́ fún. ṣé báwọn afáà ṣe kínní fún ọ ní ọlọ́bù mọ́lẹ̀ wọn ni wọ́n fi para àtàwọn jálàbí jẹ́ ń serú ẹ̀ náà fún ọ. tí wọ́n gbé bọ́ dé ọlọ́wọ́ tí wọ́n náà múra sẹ́bọ̀ wọ́n gbé dé ọlọ́wọ́ pé ọmọ lẹ́sẹ̀ wọ́n náà ń sẹ́bọ̀ omi wo ni ọmọ lọ́wọ́ ẹ̀ káàkiri wọ́n náà ọmọ wẹ̀ káàkiri ọmọ gbẹ́bọ̀ ló ń ṣe àlìjẹ̀nù lọ bá dà lọ tó bí ọlọ́run ló ń bí àlìjẹ̀nù ibi tó ti sẹ́bọ̀ nu tí ọba kílíà sí ọ yóò bá sì ti sòrodo fún ọ wọ́n ní bóògùn ọba jẹ́ ewé rẹ̀ ní òpé ìtumọ̀ ẹni pé dáadáa àlìjẹ̀nù yẹn ò ṣe kí ni kò pé ikhwatal iman tẹ́ bá wà náà lọ́wọ́ lọ́nà wà náà lọ́wọ́ ẹ̀ o anabi wa Muhammad ó ní idha sa'alta fas'alillaha tẹ́ bá béèrè nǹkan ọ̀dọ̀ Ọlọ́run ní kẹ́ ti ṣe kí ni kẹ́ ti béèrè wa idha sta'anta tẹ́ bá wà náà lọ́wọ́ fasta'in billah ọ̀dọ̀ Ọlọ́run ní ti wà náà lọ́wọ́ tọ́ ọ̀rọ̀ kan wọ́n á fẹ́ yẹn bẹ́ẹ̀ èèyàn wà náà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dá tó wà nítòsí níbi típa rẹ̀ bá ká àwọn nǹkan kan bẹ típa ẹ̀dá ọ̀ká mo fẹ́ dolówó ipá ẹ̀dá ọ̀ká o mi ọ̀rọ̀ mọ́ bí mo fẹ́ bímọ ipá ẹ̀dá ọ̀ká o ọjà mi ò ta mo fẹ́ kọ́ máa ta ipá ẹ̀dá ọ̀ká o mo fẹ́ kẹ́mi mi ó gùn ipá ẹ̀dá ọ̀ká o mo fẹ́ kọ́ ọmọ aráyé máa nífẹ̀ẹ́ mi ipá ẹ̀dá ọ̀ká o gbogbo ọ̀nà lọ́wọ́ típa ẹ̀dá ọ̀bá ká àyè wa lọ́dọ̀ ẹ̀dá o ìwà lọ́dọ̀ ẹ̀dá shirikun akbar ẹbọ ńláńlá ni o tó yọyàn kúrò nínú ẹ̀sìn ìbádà sì ní ká wà nǹkan yìí lọ́dọ̀ Ọlọ́run níjọ́ tàbá lọ́dọ̀ Ọlọ́run mọ́ bẹ́ẹ̀ bá wà ń bò mí o ti di ṣíríkù o ti dẹbọ o torí kẹ́ ẹ mọ́ bẹ́ẹ̀ sìn ara yín jẹ́ o gbogbo ẹ̀yin tẹ̀ ń wẹsẹ̀ tẹ̀ ń lò ká tẹ̀ ń ṣe nǹkan kan ẹ̀ ń bẹ̀ sìn jẹ́ ni o ẹbọ ńláńlá lẹ̀ ń ṣe o gbogbo jẹ́gànjẹ́gàn Yorùbá máa jù mí lọ ẹ mọ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi náà máa jù mí lọ lómi náà ní ilé wo bọ́ba ní ilé mọ́ dààmú ara rẹ lọ sí environmental rẹ
gbogbo àsokọ́lọ̀ jádànù wo nǹkan tí ń tó ń ṣeun ó ní gbádùn ayé gan sẹ́yìn máa bá àlìjẹ̀nú tó papọ̀ ká gbádùn ayé ara rẹ̀ nítorí ẹ̀yìn rí tí ń ṣe tó gbádùn ayé rí níjọ́ tó bá ti bọ́ lọ́wọ́ àlìjẹ̀nú ayé rẹ̀ dà tó yẹ kó kọjú sọ́lọ́ nǹkan bẹ́ẹ̀ lọ́nà direct tó wà ń bá àlìjẹ̀nú ń sẹ́ tó sì jíra tó ní iyyaka na'budu wa iyyaka nasta'in ó tún wẹsẹ̀ ó tún fi nǹkan para ká tó wá pa àwọn tí wọ́n ń gbá ọ tí wọ́n ń ṣe fún ọ kéèsì mi làwọn eléyìí nì sórí gbogbo ntí pẹ́ ẹ̀dá ọba ti ká báwọn tó yẹ pípọ̀ lọ́nà lọ́ka ààyè wà náà lọ́wọ́ ẹ̀ lọ́dọ̀ ẹ̀dá ọ̀dọ́ta láti wá ọwọ́ aláwọn nǹkan kan tí pẹ́ ẹ̀dá náà ká tá a ní kẹ́dọ̀ ọ̀ràn wá lọ́wọ́ ní orí rẹ̀ tó lọ́n fi ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ̀ràn ara yín lọ́wọ́ lórí dáadáa àti ìbẹ̀rù Ọlọ́run kọ́dà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ń sọ fún wa pé wallahu fi awni al-abdi ma kana al-abdu fi awni akhihi Ọlọ́run ọba àlekè ọlá yìí máa ń ran ẹrú lọ́wọ́ níjọ́ tẹ́rú náà bá ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ẹ dákun mo ní ìdí owó kí n pé ẹ̀yà mi yé báyìí kí lẹ ṣe fún mi yẹn ìrànlọ́wọ́ ni Haji Saidi ọlọ́njọ́ da fún yín kò fẹ́ jáde láàárọ̀ la ẹ fi mọ́tò yín gbé mi débi báyìí kí n mọ wá lọ́dọ̀ yín o àmọ́ pa yín ṣe kí ni ọkà ọ̀dà ṣé pa yín ká pé mo fẹ́ dolówó láyé ẹ wà ràn mí lọ́wọ́ kí n dolówó ọlọ́mọdé adélébọ̀ ọlọ́mọdé adélébọ̀ ẹni tí ó mọ̀nà sáà lè fi mọ̀nà ipa àwọ̀ ọ̀ka ẹni tí ó dáa fún alẹ́ pé ó dáa fún ipa àwọ̀ ọ̀ka ṣé ẹni tí pápá ká yẹn alẹ́ tọ́ níbi tí pápá ká kára wa lọ́wọ́ ní ibẹ̀ yá mi lówó bá ń gbẹ́rù yìí ẹ bá ń sọ fún wọn ẹ fi mọ́tò yín gbé mi ẹ ṣe gbá ẹ ṣàwọ ẹ bá ń ra sọ́bọ̀ ní ọjà ẹ bá ń ṣe gbá ẹ bá ń ṣàwọ gbogbo tí ẹ̀dá bá káwọn àmọ́ ní tí wípé tọ́lọ́run ni kájẹ́ èèyàn ká lówó káríṣe kọ́kàn ọbalẹ̀ ká mọ̀nà ká ṣe wá kásà o típẹ́ ẹ̀dá ọ̀ka àfọlọ́wọn àgbọ̀dọ̀ bí ọ̀dọ̀ ẹ̀dá o ọ̀dọ̀ Ọlọ́run ló ti kí ni ló ti béèrè ẹ̀yin tẹ̀ ń sọ pé bàbá ẹ sọ mí dé èèyàn tẹ̀ ń lọ bá wọn ṣé wọn lé pé bàbá ọdún kẹta tí mo ti wà lọ́dọ̀ ni ẹ sọ mí dé èèyàn bàbá ò lè sọ ọ́ di nǹkan o tọ́lá àwọn kan bẹ́ẹ̀ ní abá lọ́dọ̀ àwọn afá ńláńlá tí wọ́n jẹ́ ṣéwú ní bàbá mo wá sunkún bá yín ni pé kẹ́ sọ mí dé èèyàn ẹ gbà mí bàbá ẹ gbà mí ẹ sọ mí dé èèyàn mo ti pẹ́ London mo ti pẹ́ l'Amẹ́ríkà ọ̀rọ̀ kò bọ́ sí bàbá wo ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ẹ bọ́ ni o bàbá tó ń sọ fún náà jẹ́ bá ń pẹ́ àgbà ọ́ òòsà lòun náà kì í sí yẹn o òòsà tó jòkó lérí àga tí ń pèrè léyàn gidi ni òòsà ni ikhwatal iman àwọn nǹkan wọ̀nyí èyí tó jẹ́ ìtọ́ dáńbẹ̀ láti sọ àti sọ istighatha ìkígbe gbàmí àtúnwá sọ isti'ana ìtumọ̀ isti'ana ni pé ìwà náà lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ní tipọ̀ Ọlọ́run tipẹ́ ẹ̀dá ọ̀ka Ọlọ́run láti wá àmọ́ ní tipẹ́ ẹ̀dá ọba ká àlèwà lọ́dọ̀ ẹ̀dá èyí tí wàá fi kún nínú tí ìmọ̀ yọ̀ọ̀yàn kù nínú ẹ̀sìn tí àwọn èèyàn sì dáwọ́ lé ṣe rí mo ti fẹ́ náà kan díẹ̀ bí ìrànlọ́wọ́ yẹn oògùn fún rẹ̀ ká máa sọ oògùn ìgbà tí n sọ̀rọ̀ lọ́wọ́ mo yà síbi oògùn lẹ́ẹ̀kan ṣe é róògùn fún rẹ̀ èèwọ̀ nínú Islam tí n bá ń sọ̀rọ̀ oògùn ẹ má sì mí gbọ́yé mi ò sọ̀rọ̀ oògùn òwòsàn ẹni jẹ̀díjẹ̀dí bá ń dà láàmú kọ́ máa gbó ká gbòòrùn sá máa lọ tínú kó sì máa ní tọ́lọ́n bá kọ̀ nínú kó sì gbà pápò yẹn kí ó wò ó sàn ọlọ́ọ̀ni ó wò ó sàn àgbo kan jẹ́ sábàbí ni ẹni eré bá ń fọ́ kó lóògùn eré fífọ́ ẹni nínú bá ń oògùn tí mò ń sọ oògùn tí ń tojú bọ kádàrá oògùn tí ń ṣe kí ni tí ń tojú bọ kádàrá tí ó sọ fún ọ pé sóòrí ṣe ni àlórí ṣe sọ́tà ń lé ọ ni ọ̀sẹ̀gun ọ̀tá gbogbo oògùn jẹ́gẹ́jẹ́gẹ́ báwọn oògùn jẹ́gẹ́jẹ́gẹ́ báwọn mùsùlùmí dédé ẹ̀ ẹnìkan ò ní máa ṣe àfẹlẹ́bọ ẹnìkan ò ní máa ṣe oògùn àfẹlẹ́bọ tó o bá lẹ́lẹ́bọ kọ́ bá lọ Suratul Baqara àyà 102 tọ́lọ́wọ́n bá ń sọ pé walakinna shayatina kafaru wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaymana wa ma kafara Sulaymanu walakinna shayatina kafaru
yu'allimuna an-nasa sihra kí n tún mi yìí ọlọ́ni wọ́n tẹ̀lé máa tẹ̀tẹ̀lú ṣayatinu ala mulki Sulaimana ní táwọn àlìjẹ̀nú ń sọ ń pọ̀ láàsórí làwọn yẹn ń tẹ̀lé wà má kàfàrà Sulaimanu ń tọ́lọ̀ ń ṣe fún Sulaimanu nǹkan tọ́lọ̀ ni òun èsè kèfèrí ìtumọ̀ ẹni pé ńgbà tí Sulaimanu kú tán ẹ̀jẹ̀ sáré pì tán fún yín àwọn àlìjẹ̀nú jákujàku tí wọ́n fẹ́ dẹ̀sí ló tí wọ́n fẹ́ dayérú wọ́n wá lọ kọ àwọn nǹkan jágajàga àwọn nákàlí wọn náà làwọn kan kó kejì aláwọn ní nákàlí ń bẹnu àwọn tíra àwọn afá mùsùlùmí táwọn náà fi ń gbiná bí àwọn bára àti ìkẹrìírì bí àwọn jálíjàlútì bí àwọn bíájín àwùjíńjẹlímọ̀ àwùjíńjàlá látàǹjẹ̀lí líwọ̀jẹ́lí yóò ti ń jà máa ń tàmá àràjáde peter dídí àìsámi wọ̀sí ń dádì àwọn nǹkan jágajàga báwọn irú ẹ̀ náà rẹ̀ náà ní kíní tí ń pè ní alìṣàdáyà asibawuti alìṣàdáyà tí ń kọ káàkiri àwọn àlìjẹ̀nú lọ kọ gbogbo ẹ̀ wọ́n wá lọ kó síbi tí ìgbèrí Suleiman tí wọ́n wá nítọ́ agbára Suleiman náà lè ti ń lò wọ́n kọ àwọn nákàlí jẹgànjẹgàn ìjọ wọn alágbára tí Suleiman náà ń lò rí làwọn èèyàn bá gbà pé abájọ tí Suleiman náà fi ń kọ́ńtúrò àlìjẹ̀nú tí ń kọ́ńtúrò gbogbo ẹ̀yà ságbára ẹ̀ rí wọn bá gbà lọ́wọ́ wọn fọ Suleiman pé aha wọ́n tábàwò àwọn èèyàn yẹn ń tẹ̀lé máa tẹ̀tìlú ṣayatinu ala mulki Suleiman ní táwọn àlìjẹ̀nú fi ń purọ́ mọ́ Suleiman wà má kàfàrà Suleiman èsè kèfèrí ìtumọ̀ ẹni pé táwọn àjẹ̀nú ń gbé kí wọn iṣẹ́ kèfèrí ni gbogbo nákàlí yẹn iṣẹ́ kèfèrí ni gbogbo àti mí nǹkan gàjẹ́gàjẹ́ gan ọlọ́run ní wà má kàfàrà Suleiman èsè kèfèrí walakinna shayatina kafaru àwọn àjẹ̀nú tó kọ́ kínní wọn àwọn gangan ní kèfèrí ṣé nákàlí ni wọ́n ń kó kí tó lọ láṣìírí nákàlí ló ń kó kí tó lọ láṣìírí ṣé kò yí ọ ayé yóò yí ọ ni sáyà yóò yí ọ ni lọ́wọ́ tẹ̀fsírì àwọn àfá lórí àyà yìí lọ́wọ́ tẹ̀fsírì àwọn àfá lórí àyà tí mo ń tú fún ẹ̀yẹ lọ́wọ́ bá ń táwọn àfá sọ́npa rẹ̀ wà tábà ó máa tẹ̀tì ló ṣayatinu aláàmúlẹ̀ wà máa kà ń tí wọ́n ń káwọn àjẹnú ń kó kí ní ń kúrọ́ mọ́ súlẹ̀ pé súlẹ̀ ló ní nákàlí súlẹ̀ ló ní nákàlí ọlọ́ni wà máa kà fún súlẹ̀ ṣe kèfèrí o ìtumọ̀ ẹni pẹ́sẹ́ tí wọ́n ń kó kí iṣẹ́ kí ni iṣẹ́ kèfèrí ni ìwọ wa lọ jogún olóní nákàlí kan olóní àṣírí kan iṣẹ́ kèfèrí lóní kì í ṣe iṣẹ́ mùsùlùmí iṣẹ́ kèfèrí òun ló ní ṣebí mo ka díẹ̀ mo ka kan bí bẹ́ẹ̀nu tíra táwọn tẹ́ gbé tíra òun kan ara táwọn gbé tọ́sí ní ẹ̀ ń wíìrì bá débi wọn ti wọn kọ èyí tó tún wà burú ju tíra kan bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe tíra náà kàlíbà wọn ẹ wo ẹ̀yin tẹ́ ń ka tíra ẹ̀ farabalẹ̀ máa ka tíra fa ìyẹn gbọ́dọ̀ gbọ́ súnà yìí kó tó máa ka gbó tíra kọ́mọ́ sọnù nígbà wọn fẹ́ bẹ̀rẹ̀ tíra wọn ní bisimilá kẹ́nìkan wọn wà láwọn kọ tíra yìí ala kitabillah wa ala sunnati mo ní kẹ́nìkan yìí súnà nákàlí lẹ́fẹ́ kọ́lé akọ ala kitabillahi wa ala sunnati rasulillahi ní jẹ́gẹ́jẹ́gẹ́ yìí ọlọ́run sì fọ́ Suleiman ní wà máa kàfàrà Suleiman walakinna shayatina káfàrú ọlọ́run wa tún sọ ní àfisẹ́ kèfèrí ó ní yu'allimuna an-nasa sihra wọ́n ń káwọn èèyàn lógun ní tí wọ́n fi dé kèfèrí ni pé wọ́n ń ká àwọn èèyàn lógun sóògùn ni wọ́n àfa wa ní tolo nígbà náà onínákàlí ológun nígbà ní táwọn kèfèrí ń kọ́ra wọn àwọn àjẹnú ń kọ́ra wọn sẹ́yìn mọ̀ pé ní tó bá ti ṣe kèfèrí kí lòun náà jẹ́mọ́ kèfèrí ni o sẹ́yìn jẹ́mọ́ idán pípa oògùn ṣíṣe ìtajà gankan jẹ́gànjẹ́gàn báwọn iṣẹ́ kèfèrí ni wàmá kàfàrà Suleimanu ló ṣe kèfèrí walakinna shayatina káfàrà àwọn àjẹnú nǹkan kèfèrí yu'allimuna an-nasa àwọn ni wọ́n ń káwọn yẹn lóògùn ikhwatal iman ó jẹ́ sọ́ra ọba díjọ́ àlìkíyàmọ̀ ọkà bá rẹ̀ nù ná Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń sọ̀rọ̀ ijtanibu as-sab'a al-mubiqati ẹ sá fún nǹkan méje tí máa gbéyàn déjú àlìkíyàmọ̀ tí ò ní jọ́ láti jẹ́ náà wọ̀ nígbà tó ka lè ṣe rákùnbílá nígbà tó ka lọ́ka sí irú ká mọ̀ sògùn wọ́n kà mọ́ nínú tí ò ní jọ́ láti jẹ́ àlìkíyàmọ̀ lọ́wọ́ sọ yóò mú sí mọ́ bá dé sí yẹn bẹ́ẹ̀. ẹ wo èmi ò mọ bíi tí wọ́n ti wá lọ oògùn mẹ́sìn wa gan kò yé mi. gbogbo bí oògùn bí ọṣẹ àwúrẹ́ gbogbo. wọ́n lọ mẹ́sìn yìí ni kì í sára ẹ̀ ọ̀dà tábà wí ní West Africa nísìnyí wọ́n ní mọ́sí àbímálìkì nígbà tí wọ́n ń ṣèdájọ́ ẹni tí ń bá ń sóògùn mọ́sí àbímálìkì ló le jù mẹ́. Imam Maliki ní la yustatab yuqtal wala yustatab ẹni ẹ bá kó oògùn mọ́ lọ́wọ́ ẹ ní sọ pé kọ́lọ̀ túbá ẹ pàálẹ̀ kan náà ni. wọn nílùú tútú báyìí. rárá o wọn Maliki ń jẹ́ kí ló dé mọ́ Maliki ní àwọn ètò má bí kíní ń bọ̀rọ̀ kẹ́nìkan wá pèrè láàfà kó pé tí fi ń jà fà wá ní kíní jẹ́gẹ́jẹ́gẹ́ yìí tí wọ́n lẹ́ni tá a bá ka mọ́ lọ́wọ́ ká sí kíní tí Maliki gẹ́gẹ́ ní kan pa
ó ní kí wọ́n má retí pé yóò túbà gan kí wọ́n pa ni àwọn afa yòókù jẹ́ pé kí wọ́n filẹ̀ kí wọ́n yóò túbà gan kan ìgbà nígbà tí wọ́n ń ṣe fatiwa tí Imam Shafi ó ṣe fatiwa tí ń ṣe fatiwa ẹ̀ tó bá pààyàn lọ́dọ̀ mọ́sàbí Shafi'iyya ó gbà pé wọ́n lè fògùn pààyàn ni wọ́n sọ pé ẹni wọ́n bá fògùn pààyàn kí wọ́n pa padà torí pé kèfèrí lòun náà tó fògùn pààyàn mọ́sàbí Imam Shafi kò sáfà náà nínú ẹ̀sìn tó sọ pé oògùn tí àwọn yìí o yàtọ̀ táwọn oògùn wòsàn pé dáadáa ni ẹnìkan wà pé rẹ̀ láàfà ní tí wọ́n ń kó kìíní ẹ̀ mọ̀ pé kì í sáfà mọ́ kèfèrí ni kì í sáfà mọ́ kì í sáfà mọ́ eléyìí náà gbóògùn tẹ̀ ń kó kiri yìí nísìn bàbá àwọn àbá wa ń lẹ̀ Yorùbá ti ń sẹ̀ wálé jọ́njọ́njọ́njọ́ kì í sáwọn àbáta náà jẹ́ ta jẹ́ ni o jọ́njọ́njọ́njọ́ gbogbo wọn lóògùn jẹ́ yìí lọ oògùn yìí náà làwọn afá gbà lọ wọn ti ń wẹ̀ wọ́n sẹ́sìn oògùn lẹ́yìn tó wá dá padà sínú ẹ̀sìn sẹ́ńtà náà ti wá mú wánu níta àwọn àbá wa ti ń ṣe oògùn ti pẹ́pẹ́ lẹ̀ Yorùbá tí wọ́n dá bàbá olóògùn mọ̀ tí wọ́n ṣe gbogbo ẹ̀ lẹ́yìn wá sọ di pé àfa gbọ́dọ̀ lóògùn gbọ́dọ̀ láti gbọ́dọ̀ nákàlí kílẹ̀ ń kó kílẹ̀ ní èyí tẹ́ ń pè nákàlí àwọn nǹkan kan náà lè aṣọ pé Suleiman náà máa ń parẹ́ yìí nísìn àwọn kèfèrí lóhun tí wọ́n ń parọ́ mọ́ Suleiman tọ́lọ́ ń fọ́ Suleiman tọ́lọ́ tó ní àwọn sàyátìnù ní ń kọ́ àwọn èèyàn ní kéve ní ogun káàkiri ó ti tilẹ̀ Yorùbá tá a báyìí náà ni àmọ́ pé kèfèrí ní sógun lẹ̀ Yorùbá ẹ wá kó palapàla mẹ́sìn ara oògùn yìí náà nísìn ẹ fi balẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ agbádùn olùsẹ̀mí obìnrin mi ọkàn wò sòsòsòsòsò yọ palẹ̀ máa ń lẹ́nu ní ọkọ yóò lóhun lọ wọ́n bẹ̀yẹ kò ní dún wọ́n sàṣì ni yóò débò mí ìtàn yóò ti bímọ mẹ́ta mẹ́rin wá pé bó lòún wà yìí. báwo mo ṣe débí. wọ́n wá láwọn ọmọ tó bí yúnísí mi náà mo bí àwọn ọmọ yìí. nígbà wo. ta mo bí fún. ẹ̀yin lérí burúkú tẹ̀ báyé jẹ́ yìí. mo lọ sí wáàsí ní Ramadan láwọn lọ́kọ̀ gọ́ọ̀mẹ̀ntì kan wá ní kí n sọ̀rọ̀ nípa pé bó làwọn aráàlú máa ń ṣe sí Aṣíwájú àti bá sọ́jú tí máa ń ṣe sára ló wá sọ fún wa pé inú tó burú jù tẹ̀ ń ṣe Nàìjíríà kẹ́ ẹ máa ṣe pé láwọn olórí yín àwọn olórí tẹ́ pé ń jà tẹ́tẹ́lẹ̀. tó ti ń fògùn bá sọ̀rọ̀. èèyàn bá ti ṣe chairman nísinsìnyí ń jẹ́ ọmọ pàdé lérí ẹ̀ṣẹ̀ díẹ̀ ni gbogbo àwọn tó tẹ̀lé káàkiri náà jọ kàmpé wọ́n wò pé tọ̀ ó ti wọlé kí n ta wọ́n bẹ́ẹ̀ yẹn jẹ́ gómìnà kí n ta wọ́n eléyìí wá dìde kò síbi tí lọ́dọ̀ aláfa kan ní ọlọ́pẹ́ dákun àjọ jìyà nígbà tí ń kàmpé ṣàánú mi àfọ oníṣẹ́ olówó sọ yé báyìí tó bá sanwó ni yóò béèrè ọkọ rẹ̀ yóò béèrè ọkọ ìyá rẹ̀ àfọ bẹ̀rẹ̀ ṣe kò síṣẹ́ kan tí ó ṣe àjẹnú lòun ọ̀ràn tó wà òpin taláfa lè má yà yóò tún lọ́dọ̀ pásítọ̀ ní òbí ilẹ̀ yóò ṣe kíni yóò sanwó pásítọ̀ náà tún gbé yóò bẹ̀rẹ̀ ṣe tiẹ̀ yóò kún mi yóò bọ̀dọ̀ babaláwo òun nìkan rálìjànú bíi mẹ́ta ẹ wá wòye èèyàn tí wọ́n máa mú ọkọ̀ gọ́fúnà káàkiri tí wọ́n máa rájẹ̀ ní rísírísí káàkiri àbí chairman gan. kò ní lè ríṣẹ́ ṣe mọ́ tó bá dọ́fíìsì lára àwọn àjẹ̀nà ọ̀pá ilé ẹ̀ ní ó bẹ̀rẹ̀ wọ́nrẹ́wọ́nrẹ́. wọ́n dà táwọn ẹlòmíì máa odidi ọdún mẹ́jọ. kò ní mọ tó fi ṣe òun náà kọ àwọn aládìjẹ àwọn lọ ní nàkàlẹ̀ burúkú yìí náà ni àtàwọn ológun burúkú yìí náà ni. mo fi ní ẹ máa sàrọ̀ fáwọn pípín yẹn èyí tó wá kéré o àwọn tí ó mọ ọkọ rẹ̀ káàkiri àwọn míì ti wá tí ò ní mo fẹ́ rí gọ́fúnà ni wọ́n ti tó báyìí tó bá ti kú díẹ̀ tí ó kàn ti pẹ́ nìkan tó lọ pọ̀ ń lọ́kàlẹ̀ ẹ̀dá kan ní mo tẹ́lẹ̀ ti wà. ó ń lọ tán kọlá. gómìnà ẹ̀dá kan ẹ̀ sáìn your excellence sir ẹ̀ sáìn yọ bírò yọ kọ̀máǹdì ni. ìran kan tó làwọn eléyìí ògùn náà làwọn náà fi yanjú tiwọn ó tún wá kàn obìnrin táwọn ọ̀gbádùn táwọn òwò pé bàbá jẹ́ ìyàwó rẹ̀ káti ẹ̀ jẹ́ àwọn náà lọ gba tìró abájọ fún wájú gómìnà yóò máa ṣẹ́jú pàkó báyìí ni ṣẹ́jú pàkó ó tún fi kíní kojú àtíkè gómìnà náà tó gun bá mọ òun lò ní gbádùn mọ́ yóò máa ṣe kàmàkàmà lọ́fíìsì ẹ̀wọ̀n tí ń pàdé lórí ẹ̀ kí ló fẹ́ rí sí kí ló fẹ́ rí sí ẹ̀ máa pa àwọn eléyìí gẹ́gẹ́ ní da Nàìjíríà rú. àwọn ológun yìí ni àwọn ní ń dàlúrú ẹ̀kẹ́ ń pọ́ máa gómìnà àtàwọn kìíní ni ní táwọn eléyìí ń ṣe ń bí ìlú dídàrú ṣe fúrufúrú díẹ̀ ni àwọn ẹ̀ ń sóògùn fún àwọn jẹ́ ń lọ ká gómìnà mọ́ wọ́n sóògùn fún àwọn jẹ́ ń lọ ká chairman mọ́ gbogbo wọn oògùn tí pẹ̀lú ẹ̀rí chairman lójúmọ́ ṣe díẹ̀ ni àjẹ̀nú tí ń bá gómìnà fà ṣe díẹ̀ ni ìwé tó yẹ kó sàn yọ sàn yìí tó yẹ kó sàn yọ ìgbà tó yẹ kó bínú yóò bí yọ kó bínú ọmọ bínú wọ́n kàn sẹ́ni àmọ́ tí ń sọ̀gá lọ́fíìsì ọ̀gá kan bínú náà ni ẹlòmíì ò ní àwòye tó jẹ ní gun òun ní mọ̀ pé oògùn ló mú ẹ̀yin náà wò ní sílé bá sàwọn èèyàn jẹ́gẹ̀jẹ̀gẹ̀ yìí náà gbogbo ẹni bá jáde àwọn ẹni ń lọ bá ti ń sóògùn fún wọn àwọn kidnappers àwọn ẹni ń lọ bá àwọn yahoo plus àwọn ẹni ń lọ bá àwọn ni wọ́n ń dàlúrú gbogbo òlu tó bá fẹ́ tò láyé ẹyẹ sọ fún yín nínú tí wọ́n kọ́ gbógun tì níbẹ̀ àwọn ológun ni nígbà wọn fẹ́ tó Europe táwa yìí nísìn gbogbo wọn fẹ́ tó gbó Europe àwọn Vatican
ní Róòmù wọ́n yí àwọn sẹ́gbẹ́ kan ẹ máa dájọba yín ṣe torí gbogbo kíní làwù títẹ̀ ń kó káàkiri gbogbo kíní jẹ́gẹ̀jẹ̀gẹ̀ ògùn tẹ̀ ń kó káàkiri yìí àdìbàṣe mọ́ ní Yúróòpù ẹjẹ́ àdáyé tiwa sí ẹjẹ́ wọn dáyé ṣe ní Vatican fi dádúró lọ́tọ̀ ìwọ lọ Saudi kó kótìrà náà kàdídọ̀ ó rí tí wọ́n ṣe fún ọ àbí kí wọ́n kó ògùn mọ́nú kíní rẹ̀ ọ lẹ̀ wọn kò sílùú tó ti wá wọn fi ọsẹ wọn kọ́dà Gaddafi Libya lásìkò tí ń ṣèjọba lọ́wọ́ òun náà ń má wọn tó bá gbé ní kàlẹ́ àtògùn wọlé yóò ní kútùbù sọ̀frà ní ń pè ìwé yẹ́lò ìwé pupa ní ń pè gbogbo ayé tó fẹ́ lálàáfíà wọ́n gbógun ti ní ẹni bá fẹ́ lálàáfíà nulẹ̀ ara ẹ̀ gan àfi kó gbógun tógun má jẹ́ ìyàwó gbọ́dọ̀ sógun ìyàwó rẹ̀ gbọ́dọ̀ sógun ọmọ rẹ̀ gbọ́dọ̀ dídí ogun má bọ́lọ́gùn sọ̀rẹ́ jọ́ máa bá kádàrá àti àtàlìjẹnu rẹ̀ kọ́ máa bá kiri lọ ìdájọ́ sẹ̀dí àkínlẹ̀ ti ń ṣe gan lọ́dọ̀ mọ́ mọ́lì kígan pípa ní ẹ bá kó oògùn máa lọ́wọ́ kẹ́ ẹ pa ní ẹgbọ́dọ̀ jó ẹgbọ́dọ̀ fi lójú balẹ̀ ìkọ́tà lè mọ́ni sóhun làwọn kan á fi ń sisi àfa náà wà ní kí ni sẹ́tò ń sí lóhun sisi oògùn ta máa so oògùn ta ọlọ́nkọ́ làwọn níbẹ̀ o ní aburú tó lágbára jù ní àwọn ni wọ́n ń yọ ọkọ àtìyàwó ẹni tó bá jọ dára àwọn ni ó lọ sábà tí wọ́n gbà á lẹ̀ àwọn ni wọ́n ń sóògùn fáwọn tí wọ́n ń da gómìnà láàmú da chairman láàmú da president láàmú gbogbo olè wọn ń sóògùn fún wọn gbogbo jìbìtì wọn ń sóògùn fún wọn obìnrin tó fẹ́ kọ́kọ́ àwọn ní obìnrin tí ń ṣe wọn àwọn náà lé ọkọ àwọn ní òfin lóògùn tí ó lọ fọ́kọ ẹ̀jẹ̀ tọkọ ó dìde dìrìn ìyàwó tí ó tọkọ bá bí kò gbọ́dọ̀ sóògùn lẹ́nu tí ó lọ́dọ̀ aláfa àwọn ní òfin ní àtúntí ọkọ tí ìyàwó dìde dìrìn sínú ilé ẹ̀kọ́ta lè mọ̀ nínú tọ́yọ̀ yẹn kó nùsùlámù ní kí ẹ máa sóògùn tọrọ lọ ní walakinna shayatina kafaru àwọn shayatina kèfèrí ni wọn yu'allimuna an-nasa as-sayra wọn ń kọ́ àwọn èèyàn ní oògùn ìkọ́tà ìmán inú tó yẹ kó nùsùlámù eléyìí náà jẹ́ ọ̀kan níbẹ̀ inṣàlá mélòó mo ti kà lónìí jẹ́ mẹ́ta kọ́ mọ́ kásìtì Gaza òdì mí ni ìyẹn ni pé kéèyàn máa kí gbàmígbàmí lọ́dẹ lómi lẹ́yìn